Africa Content TV. máa ní sọ́ni ìgbà kan máa kojú lọ́mọ àgbọ́gbọ́ owó ló mẹ́rin àgbádá ọmọ yìí jìnnà máa rí ibi kan padà àfẹsọ́ jìnnà ó dàbí òru láàfin ní àfúsáyé gẹ̀ẹ́sì bá ní mi wí o òkè àṣetìlẹ̀ wù òròkè tírí ọjà dábọ̀ mi ìròyìn tí kò tùtù akẹ́rì àyè jìnnà òdìlé lọ́mọ èrè ìdàbí soko ọmọ dòdò kí yìí jẹ ọmọ yìí kì í tọ́ bẹ́ẹ̀ sí ọmọ ní mọ́rin ọmọ gẹ̀ẹ́sì dé ìlú kòkó àwọn olùkọ́ni kòkó àwọn kọ́ọ̀fì ìwà ìṣèjẹ́ lórí ipò ẹ̀rọ lọ́jà ń gbọ̀gbọ̀ mẹ́lòmí ọ̀tọ̀tẹ̀rẹ̀ lọ́jà tọmọ gẹ̀ẹ́sì wọ́n ní ìtìkò kẹsì rẹ̀ tó ń wẹ̀mí ṣe nípa àwọn ọmọ aláàrọ̀ orí ọmọ eré méjì àlọ́ ọlọ́gbọ́lá àríkì èdàpọ̀ àdìbò òkú sálòtò ọlọ́gbọ́lá àyàmọ̀ pa àkókí àyíjìnà bí òkè kò sọ pé ti sọ pé àkókò wọn ní àkókò bí mo ti lẹ́sẹ̀ òkè ó lè kò ó bí oṣù kákàbẹ̀ nínú ogun bí èdè mọ̀wé àti òkò ní ló bí ọ ọmọ agbẹ́dẹ̀gbẹ̀dẹ̀ òyìnbó ọmọ àgbàgbọ́ mi ló sọ bẹ́ẹ̀ yọkùyọkù ọ̀pọ̀tọ́ sọ bí ìkọ̀wé ìdílé ọmọ òṣòro fẹsẹ̀ sáwọ́rọ̀ balẹ̀ ọmọ òṣòro jọ́sọ́ mẹ́lẹ̀ lóde ọmọ òṣòro gbàkùnrin níyàwó ọmọ lọ́dún bẹ́sẹ̀bẹ́sẹ̀ òjò ní ẹlọ́fẹsẹ̀ sọ́dún adúmọ̀rí agbádá mi ìṣòkòtò jáfẹ́dé ajálọ́jà àfọ̀ olórí mi ìtàn alákàrà mi ìtàn ọ̀pọ̀lọpọ̀ sábí ẹ̀lú iṣu àrí ìtàn alá ibẹ̀ ń jáde lọ́sì sàbújá rẹ̀ ọmọ ní ìjà àárọ̀ ọmọ mi ẹlọ́mọ mi làásù ọmọ olóòtú olórí kù nínú ọgọ́ mi lórí àkújì yẹn sàn ọmọ gbọ́ alẹ́lọ́bí ọmọ ní ìtajì ọ̀nì kí á sì bí gbogbo kẹ́ẹ̀bí gbogbo kẹ́ẹ̀dẹ́ lájà lọ́nà lọ́rùn rẹ̀ ìtùpá mẹ́ẹ̀kọ́ rẹ̀ lásẹ̀ ìkáṣọ nínú ìrẹ̀ látọ̀ tó ti pawó ohun èkó tó ní ọmọ ní ìgbà ayọ̀ àkújẹ́ ní mo bá gẹ̀ sí lọ. Kálẹ̀ o, ọmọdé ìyẹ̀yẹ̀ ní tòun sọ dáadáa kejì, ọmọ bàbá ọ̀rọ̀ bàbá náà kò kù sọ̀rọ̀ bá lẹ́yìn lọ́rọ̀ yìí. Máa wí kí náà wà gẹ́bí, máa gbé kùkù máa gbára, máa fẹ̀ ikú ilẹ̀ ká ní mọ́wú títọ́ tó débò fún rẹ̀. Kábíyèsí o, ọ̀nà ọmọdé ìyẹ̀yẹ̀ ní tòun sọ dáadáa kejì. Adápẹ́ lórí yín o, bàbá pẹ́lẹ́ tẹ̀yìn, ìrùkẹ́ àjọ fi láwọ̀ yín. Káyọ̀ o, bàbá tún dàkọ̀dọ̀ ló wà lọ́wọ́, ò lẹ́sìn mẹ́rin kí ló mẹ́jọ tó kù mẹ́jọ sẹ́láàrì ìjẹ. Kábíyèsí o, ọba Adeyeye o ọba rere mà ní àwùjọ wa ọba tó kọ́ ọmọdé mọ̀ràn àkọ́ tó fẹ́rẹ̀ sára ìlú ṣàmọ̀ wípé tó jọ̀ṣà níyí bẹ́ẹ̀ la kì í porí ọba níbi ẹni bá porí ọba ní ìfì ìjọba ló fà lẹ́sẹ̀ mo ní bẹ́ẹ̀ la kì í dokú ọba ẹni bá dokú ọba wà ń lọ fà lẹ́sẹ̀ ìgbà ìtọ́jú mà nípa yìí o bẹ́ẹ̀ lẹ òbí bọ́jọ́ ọlọ́jọ́ lọ ire báyìí ti ń lọ́jọ́ gbogbo ẹ̀wọ̀n gbogbo ti ń gbó bẹ́ẹ̀ lẹ ó jẹran pẹ́lẹ́nu mo fẹ́ kẹ́ mọ̀ wípé tíṣẹ́jú bá ṣẹ́jú orí ara rẹ̀ ló máa ṣẹlẹ̀ ọwọ́ tó kẹ̀jẹ̀ ìbánu ara rẹ̀ ló máa kóbó gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ìrìnàjò yìí kí wọ́n máa pọnmi sápẹ́lẹ̀ tí sọ bàbá Adéyẹyè ẹni tó kù sọ dáadáa kejì fún máa rọ́nà bàbá ajá pẹ́ lórí yín o bàtà pẹ́ lẹ́sẹ̀ yín ìrùkẹ̀ àjọ tún láwọ̀ yín nínú ayọ̀ àlàáfíà ìgbéga àṣeyọrí lẹ́wọ́n fi lọ bá yín o happy birthday o happy birthday to you long life and prosperity ọba níyì o ọba níyà olùjọba ayé jẹ́ orí níyà olùjù aṣíwájú níyà olùjẹrẹ mo ní gbogbo tá ẹ bá dáwọ́ ní yóò máa yọrí sí rere bẹ́ẹ̀ bá ṣe ìlú ni o máa gún nínú ayọ̀ àlàáfíà ìgbéga àṣeyọrí lẹ́wọ́n fi lọ bá yìí o kábíyèsí ọkọ lónìí o. Ìdòwú ó fi Yorùbá kéwì ó tún fi òyìnbó kéwì. Kí ló ń pa ẹ? Ọlásọ̀rí Dámilọ́lá. Ọmọ ẹ. Ọmọ Oǹdó ni mí, ọmọ Oǹdó ìwọ̀ Ògùn, ọmọ múlà méjì ojúṣe ẹ̀yẹ, ìwọ ọ̀dọ́ ọmọ aláìpa, ọmọ olóògùn òdúrú, ìwọ ọ̀dẹ̀ ní ọ̀dẹ̀, ọ̀gẹ̀dẹ̀ tọ́mọ aláìlóhùn, ọmọ mábẹ́rẹ́ gúnyán, ọmọ múkò tilẹ̀ ọ̀ka, ọmọ lẹ́kùn mẹ́fà lẹ́nu ọ̀gùn mẹ́ta ń gbé mẹ́ta wò, ọmọ pọ̀pọ̀ ọbẹ̀ ẹgbẹ̀rún méje, bàbá mi ni. Ọmọ ọdún èlò ni ẹ? Olùkọ́ wa tún fi orí kíkẹ́ yẹn náà ní Ìdòwú. Wọ́n ní ọmọ ọdún mélòó ni omi ètí òfin fún mi? Olùkọ́ wa sọ pé 18 years ni mí o. 18 years ni mí o. Àwọn ìlú ní wọ́n ti 19 ní ọdún tó wà o. Olùkọ́ wa fi lè ṣe ẹ̀fẹ̀. Ọmọ ọdún méjì tí ló mú ni mí o. Ó ga jù lọ́wọ́ ọdún tó wà. Ó lè lọ́wọ́ etí ìlú. Láti ẹ̀yìn ṣoṣolo. Ṣé tó lè ṣe wá sẹ́wọ́n tó yẹ kó tí wọ́n ń kọ́ wọn? Ó ti wà sẹ́wọ́n gíga. Ọ̀rọ̀ náà gbẹ̀rọ skúlù. Kí ni SS3 ló wà? Bẹ́ẹ̀ kó tí wọ́n ní bá sí àkìtì. Àwọn jáde àti mú mi ẹ̀kọ́, ìfẹ́ wọn gbé. Àwọn máa ń gbé pẹ̀lú bí.
òkè ọ̀dọ̀ girama ẹ̀ ọmọ ọgbọ́n girama ẹ̀ ti wá ibo lè gbé fẹ̀ iṣẹ́ òun girama ẹ̀ ṣe ìdòwú bá mi ṣá ní 100. Kábíyèsí. Mo lè fún ní kìíní orí fi síta ọ̀nà. Small statue. Àwọn méjì ló wá jọ ẹ̀ pọ̀ tí yàn ní lọ́wọ́ wọ́n ti para wọ́n ti para so ẹni bá bá tó fi lọ bá wọ́n ti para orúkọ báyìí orúkọ dára ló lè bá ọba yẹn sọ ẹ̀ wọ́n fi àtàwọn pa abẹ́ sí ìlú ìjà ọmọ ẹ̀ ọmọ rọ́lẹ̀dà ẹ ò ní sá ọmọ ọmọ orúkọ ẹ̀ kọ́kọ́ ni. bẹ́ẹ̀ náà ibi náà ti kọ́ àti bàbá bẹ́ẹ̀ náà ọmọ ìkọ́ wà tó nílé kí ẹ̀ ló kú dáhùn. Àmọ́ ó ń gbà kó tó máa bẹ́ẹ̀. Mo ní mọ́mí ẹ̀ tí wá. Ṣé mọ́mí ẹ̀ ní tó wà bàdàn yẹn tó fọ́ọ̀mù yìí kó fọ́? Ṣé tó fi bàbá wọn lẹ̀? Ó fi bàbá wọn lẹ̀. Ó ní kábíyèsí. Ó ní. Bẹ́ẹ̀ sà, ọmọ àwùjọ dùn bí. A ní mo mọ̀ sẹ́ẹ̀ mo mọ̀ yẹ́. Fẹ́ǹsì ló lò. Wọ́n rí òkútó yìí. Wọ́n kó lọ́jú. Everybody wọ́n máa ń fèsì mú láìkí director tó fi yà. Ní ó yàtọ̀. Bó o ṣe parí kí ní antenna ogun ayé o bá parí ẹ̀. Ó try. Ṣé Victor mọ̀? Ọdún ẹ̀ náà ló wà bàbá. Torí mo fẹ́ máa pọ́n àwọn olùdó yìí fáìn. Àwọn ìgbésẹ̀ nínú akẹ́lẹ́mì ìgbẹ́ náà ló ti travel. Àlọ́ ẹ̀ náà ló ti lọ sí ìdájọ́. Fún exhibition nǹkan tó máa lọ sí. Ìbá tó ti wà ní ìkan kí bàbá ẹ̀ tó kú. Bẹ́ẹ̀ kábíyèsí ló ti wà ní ìgbà Ó ti ṣe tán school. ó ti wọ kìíní tó kù ní àdújọ sí Federal University of Yes ó yẹ kó wọlé lọ́nà. Tó bí ìlànà àmúṣe. Wọ́n gba ọ̀run bóyá ẹ̀ wá wà ṣe lórí ìjẹ́. Bẹ́ẹ̀ ọmọ yẹn wà lára ọmọ akọ yìí. Wọ́n ti attack mọ́ tó mi nìyẹn. Ọmọ tó yìí ní wọn náà. Ọmọ tó. I'm fún 200,000. Kábíyèsí. Ó gbé dọ́tọ̀ kó wá rẹ̀ fún gbé sálọ padà ó dà. Nígbà yóò gbọ́dọ̀ rẹ̀ gbé wá. Nígbà kò lọ́júmọ́ ni ìgbà ló ń bọ̀.